Oki Awiye Agba lakilapa Allah ya kusha kuko Adamallahu hayatahu. Taba jókòó dalẹ̀ níbí nǹkan wa la jókòó tì kódà taba tún jókòó dàárọ̀ la nǹkan wa la jókòó tì Allah. àwọn ló ń gbé bọ́dì ara wa bùn àwọn ẹni tí wọn ò tán mọ́ wa nínú kíkọ́ àti bíbí tí wọ́n sáfẹ́ jẹ́ ká jókòó kí fídíò lè dáa kí kámẹ́rà lè rí nǹkan rí ká dandan ni fún wa láti jókòó ń bí di gbogbo àsìkò táwa fẹ́ kó àwọn àga yìí ńlẹ̀ tábà tún lè ránṣẹ́ sáwọn màlẹ́kà sánmà kan á jókòó kó ló fi pọ̀ sí ni á tún ránṣẹ́ sí wọn torí nǹkan wa ni kó lè dá Akramakumullah. tójú bá ti kan lára wa ogun wa ló ti èmi kan wà lásẹ̀bílì pé kí n wọlé kí n jáde padà torí mo kọ́ kí n fira mi dàyàn láàmú nígbà táwọn Awiye ti sọ bí ìjókòó sì fẹ́ lọ fún mi ṣùgbọ́n mo wá rí i pé tọ́lọ́run ni pé kí n dúró di bá ṣe parí yẹnyẹn gbàtà parí wá sí láàárọ̀ yìí mo sọ fún Moise pé Awiye pé báwo ni ìjókòó yẹn ti fẹ́ lọ báyìí tó bá yẹ kó ní ká máa bọ̀ látago 7 àárọ̀ ọ̀la àti débi nítorí àti jẹ́ kí iyì àti àpọ́nlé kó jẹ́ tiẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kí n rújú Awiye Agba kílápá samina hadisan kakotiri nada wajaddada fi nafsi ma jaddada èwo lè yóò fi kúnlẹ̀ yìí nísìnyí lẹ́yìn kí wọ́n ṣàdúrà náà bá lè yóò fi kọ́rọ̀ mi ọ̀fẹ́ bàjẹ́ ni kò sí bó ṣe lè mọ̀rọ̀ sọ tó tí wọ́n ní kó fi kún ọ̀rọ̀ àwọn èèyàn tán máa ń sọ̀rọ̀ tán tó bá sọkún wá bàjẹ́ ó wàá lè rí ìbàjẹ́ ìwọ ló ní sọ àsọgbà yìí. ẹ kú iṣẹ́ púpọ̀ wọ́n á ń wo bàbá wa kílápá wá sí wọn tí mo gbọ́ gbẹ̀yìn náà ní ìjọ tí wọ́n wá sí wá sí ìpàdé èyí kúrò láyé bàbá wa Nakibul Ashraf ndí Salati wọ́n á ń wò yín síbẹ̀ ńjọ́ náà àwọn nìkan náà wà àti gba àwọn afọ àwa yìí ẹ wá jọ pé mò ń wò wọ́n bó ṣe ń rí yín Allah bẹ́ẹ̀ ṣe bàṣírí bàbá yín gbogbo ọmọ tó bí ó bàṣírí yín bẹ́ẹ̀. Amina. ikú kọ́ ló ṣòro kéèyàn lọ tán kọ́mọ tú àṣírí bàbá rẹ̀ náà làgbà kò kú ẹ bọ̀ àṣírí àwọn afa yanyan ayé mọ̀ pé afa ni wọ́n já afa lójú ayé wọn o àmọ́ tó bá já afa lójú ayé rẹ̀ ó tún pẹ́yìn ẹ̀yin wá jẹ́ kẹ́yìn sọ fún wa pé afa ni àbágbà kílápá níjọ́ tí wọ́n ń lo ayé lọ́wọ́ àti kó àti Ìbàdàn àti gbogbo bíkíbi kò sẹ́ni tó òun rẹ̀ gòkè tó wọn àti kó àti Ìbàdàn àti Ìlọrin kí n dàpọ̀ kò sí ẹni náà àwọn náà ni wọn náà ní sáyẹn lóṣù káfí kí wọn bí a ṣe Wùlíyádì bàbá Àkìlápá kàrámọ́lá ò ló yẹ fún bàbá Àkìlápá yá ṣe Wùlíyádì bàbá Àkìlápá kàrámọ́lá ò ló yẹ fún bàbá Àkìlápá yá ṣe Wùlíyádì bàbá Àkìlápá bàbá Àkìlápá yá ṣe Wùlíyádì bàbá Àkìlápá kàrámọ́lá ló yẹ fún bàbá Àkìlápá yá ṣe Wùlíyádì bàbá Àkìlápá kàrámọ́lá ló yẹ fún bàbá bàbá Àkìlápá yá ṣe Wùlíyádì bàbá Àkìlápá kàrámọ́lá ló yẹ fún bàbá Àkìlápá. Allah ẹ ṣe púpọ̀ mo sọ̀rọ̀ yẹn rú gidi mo sì rú gudu díjọ́ mi. Akramakumullah. mo ti pè wọ́n kán wà lọ́rin rí wọn ò rí bí wọlé jọ yẹn ẹ ń bọ̀ wá tí ó jẹ́ láàrin Àgbàjì gangan nílé yín níta ẹ̀ fi lè tán náà nù tán bá dé fìlà fẹ́ lòmíì
wọn ò tí ì fún ládé o yóò sì máa tẹ àwọn tán fún fìlà mọ́lẹ̀ àwọn àǹdọ̀ fìlà wọn náà ló dẹ́kú o sì ní gbadé orí ò gbadé nù òun wà ní Ìbàdàn ló wà abẹ́rẹ́ mọ́ Ọlọ́run ẹ wo ọgbọ́n ti yánu rẹ̀ sùn ọ̀rọ̀ tí gbogbo wa yóò lè sọ ń bẹ lẹ́nu orí ò gbadé tó bá sọ kalẹ̀ tẹ́ mọ̀ kọ́ kalẹ̀ náà ni èmi fojú yẹpẹrẹ nìkan kan gbogbo èèyàn tó wà láyé lọ́lọ́run kà sí èyí tó bá fún wọn ni kò mọ̀ má wò pé bó ti fún ẹ yẹn kò fẹ́ lómi wọ́n lè gbé ntójú tiẹ̀ lọ sára ẹni tí ò tó ẹ orí ò gbadé egbò eyín rẹ̀ kò gbọdọ̀ játọ̀ sí oúnjẹ tí yẹn bá jẹ èèyàn ní jẹ mọ́. bàbá wa àgbà akílápá Ọlọ́run jẹ́ àárín pẹ́. Amina. Ní fẹlẹ sàsọmọlá ilé pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín. Ọlá àfa àgbàlámúnigun. Àmín. Ọlá làhàúlà wàlá quwwata illa billahi aliyyil azim. àbá wa kúfàyà kún ẹ kú oríire. Damallahu hayatahu. àti àbá wa Sirul Maktum. Sirul Maktumi ẹ kú oríire ẹ wọ́n máa ń fi oríire nǹkan oríire kì í bẹ́ẹ̀ yóò ṣe kájú kù lára ru ẹni báyìí nù yorùbá ní gbẹ̀yìn lónìí. bàbá àgbà kílápá ti sọ̀rọ̀ gan wọ́n ní kó kàn fà á ní tọ́lọ́run ní kó gùnkè àwọn kò fà á gùnkè ẹ̀yìn bá fà á yàn tí tọ́lọ́run bá fà á tí ò bá fẹ́ kó gùnkè yọ jábọ́ lọ́wọ́ rẹ̀ náà níwà ní ológun ṣubú níta fi ń kí yín nù torí pé táwọn kẹ́ bá fà á náà tọ́lọ́run fẹ́ gbé gùnkè ẹ̀yin náà wọ́n fi sọ lẹ́nu pé àwọn òṣèyẹmí wọ́n sì pa Àwíyé bó ṣe fà báyìí dé ó kàn ṣubú rẹ̀ nígbà tẹ wá fàgùn kèyí sáwà ní kí ayé ta wà yìí kì í ṣe ibi téèyàn ó ti sinmi ẹni tó fẹ́ sinmi tọ nínú kọ́ ọmọ làlìkíámọ̀ torí ò ní nǹkan kan tó wọ́n kọ́lẹ̀ fún láyé àfàwà Abbas Mahmudul Akod ó ní àdúnìyà laysat bustanun laysat riyadun من الرياض ليست روضة من الرياض ولا بستان من البساتين ولكنها ميدان القتال ولا يسلم فيها إلا رجل جد. Abbas Mahmud akọd lórí bẹ́ẹ̀ ó ní هذه الدنيا ليست روضة من الرياض kì í sábàtà láti máa ṣiyé ولا بستان من البساتين kì í dẹ̀ ṣe garden tàti mọ̀ ọ́n abẹ́sẹ̀ fàájì ńbẹ walakinna ayé tá a wà yìí maidanul qital fìdí ogun jíjà ni wala yuslamu fiha kò wá lè exist níbí illa rajulun jaddun abẹ́ni tó níwèé lórí tí ò ní sùn ẹ wo Àwíyé kìí sùn orin rẹ̀ ò ṣe é gbọ́ kí yẹn lọ gbé èwo lè yẹn gbọ́ kò ní í jọ tàwọn tó ti kọrin tó darí pé ẹnìkan ló kọ́sẹ̀ kò kọ́sẹ̀ ẹnìkan kan rí yóò kàn ń àbúrò mọ́ yìí ti mú kínní yìí abájọ ó láìkì bàbá akíláka púpọ̀ ó láìkì yín gan orin tẹ́ ẹ kọ́ fún nísìnyìí mo ti ń wà Àwíyé ó ti mú orin báwọn torí àwọn sígà rẹ̀ nu yóò wà tún gbé àwọn kankan sí lágbẹ̀dẹ́ pé ẹ̀yin gan ẹ fẹ́ de lórin tí wọ́n fẹ́ sọ wá sí báyìí nínú ilé abáyé program àmọ́ sí yẹn tí n bá ti gba Àwíyé mi kì í boost wọ́n ní dàkún pílẹ̀ Àwíyé òun dàkún tí n bá ti gbọ́ báyìí ó jíjà mi nù ó gbé mi débẹ̀ nù mò ń lọ nù. àbáwá Òṣèyẹmí ẹ kú oríire. Damallahu hayatahu. wàláhì àdúgbò fún gbogbo sùnmùrà àdúgbò fún yín. ìzà anta mina zumariyin kullu adabiyin zumariyun wa kullu zumariyin adabiyun kò sí ọ̀tàtàkù. ẹgbẹ́ láwàní náà ni Àwíyé wéyí o láwàní ń bẹ lórí kún fáyà kún abàmì Ọlọ́run lójú kò yẹn wàláì tọ́lọ́n bá fìyàn sẹ́yìn rẹ tó jù lọ nínú ìgbésẹ̀ kíní yẹn lè mú dìsífù rẹ tó fi ní mọ̀ léèyàn ìṣesí àwọn èèyàn tó fẹ́ jábọ́ láyé ẹni tó bá jù lọ wọn kì í rí bíi pé Ọlọ́run ṣe nǹkan fóun náà wọ́n máa lo àjùlọ pẹ̀lú ẹ̀ ẹni yóò máa kúnlẹ̀ fún wọn pé ẹ jù mí lọ Ọlọ́run sì máa gbaní lára tiẹ̀ pé tó bá jù lọ sí wọn ló dáa ni mímọ́ ṣé bó ṣe rí yẹn náà
bí àfa Suleiman ṣe rí yìí abàmì Ọlọ́run ni abàmì yẹn sì ti pẹ́ kì í sábà mi sìn tó ti pẹ́ ni níta àmọ́dún tá a bá ń gbé àwọn àfa pọ̀ ń bẹ̀ àfa Suleiman ni ó là wọ́n ó dẹ̀ ní àṣẹ lẹ́nu kì í báyàn sọ̀rọ̀ kan kó má ṣẹ òní ni mo rí sírù Maktumi rí rí sírù Maktumi rí o àwọn ọmọ orí lónìí mo rí pé sírù ní lóòótọ́ bàbá wa Agilagba ti sọ̀rọ̀ tó pọ̀ gan ẹni tí àwọn bàbá jókòó pọ̀ ní irú ìran èèyàn àfààní yín fa wọ́n ń wù yín báyìí pé torí mo ń wò pé torí ẹ̀ tí sọ̀rọ̀ báyìí kí n rí báyìí rí tamúnigun nìkan ni mo máa ń rí mo á fẹ́ gbọ́rọ̀ gangan mo á sẹ́tì pẹ̀lú gbogbo làákàyè mi mo dúró yẹn ń jẹ́ gbogbo làákàyè mi kúlì yàtì mo wá kó fún mi pé àfààní láì làágùn ẹ̀ẹ́dẹ̀ ń kéwù fún wa ń bì kéwù yóò sì rùn nílọrin aládùúgbò mi. Akramakumullah. Bàbá wa Agilagba àfààní yín kí ló kí bàbá. Adio. Bàbá wa Adio. Adio. Ebi tí tìlọ́jọ́ gbónú kọ́mọ́dà mo kí púpọ̀ bàbá wa Aláwìyé láti Ìbàdàn. Damallahu hayatahu. Tẹ́ kọ́ àfa wa Àwìyé ń kéwú Abolore mu abẹ́rẹ́ Ọlọ́run fi Àwìyé gbé yín jáde tí a bá rí lọ́nà mo lè kọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ yín ò tí ní kí àmọ́ tí wọ́n sọ pé àfa Àwìyé nu ìfẹ́ kí torí pé nínú ìjọ yìí ẹni tá a wò dáadáa pé òun ní yóò jẹ́ kó lágbèsè kan Ọlọ́run yọ yín dáyìn náà Àwìyé kọ́ńkéwú gbọ́ mi yé. Akramakumullah. tẹ̀bùsírò ọ̀rọ̀ yẹn ó jìnnà bí mo ṣe rí yín nísìnyí njọ́ ti má pẹ̀lú Lámúnigun bíi tí ẹnìkan kan tí mo yẹ ẹnìkan tí ma rí yín ètò tó yẹ kí àfa Àwìyé nù torí pé Àwìyé kò kéré nínú ayé tá a bá bí lọ́mọ tá a ní ọmọ kéwú ẹgbẹ́ yẹn tì nítorí wọn pè yẹn ní kẹfí bá lò ṣe bí wọ́n fi tí wọn náà jẹ́ bọ́ lò ló fi ń ga lọ wọ́n yìí tó máa ń pè àwọn èèyàn tó máa lò wọ́n kẹ́lu bó ṣe rò pẹ́ jẹ́ sí ọ ìwọ lọ́rọ̀ kó kéré sí ẹ̀ Ọlọ́run jọ fún yín chance ni tí kú bá kọ́ mẹ́kẹ́ yóò kú tiẹ̀ náà ni. èèyàn ni Àwìyé bàbá wa àfa gbàlá nìyẹn rẹ bàbá àfa Muiz onímọ̀ọ́nì tó pé gbogbo ọjà yóò máa kún àmín ìtẹ́ nfẹ́ yóò máa ṣe àmín tẹ́ ẹ bá tì yóò tì àmín tẹ́ ẹ bá ṣí yóò máa ṣí àmín mo ṣe wí fún yín yóò rí bẹ́ẹ̀ fún yín o àmín ọlá ìsìjábà Ọlọ́run tí ń bẹ ń kọ̀lẹ̀ yìí gbogbo tọ́lọ́run ṣe pátá lóore fún yín kò ní bàjẹ́ àmín àbá tó dúró yìí aláníyàn rẹ ni wọ́n ní mọ́nì tó strong Ọlọ́run máa kẹ́yìn sí àmín Ọlọ́run máa kẹ́yìn sí Àmín. Ọlọ́run máa kẹ́yìn sí Àmín. ẹ ní ṣubú láíláí Àmín. wala la hawla wala quwwata illa bil aliyyil azim. bàbá wa Adio Adio. ẹ ti wáyé oyè yín Ó yẹ yín. bàbá wa onílé márùn Ọlọ́run já rí yín pẹ́ Amina. Ọlọ́run jẹ́ mi yín ogún Àmín. Ọlọ́run já rí yín pẹ́ Àmín. fẹ́ káwọn kọ̀mọ́ndà kọrin ni ká tún gbórin ní ẹ̀ka gbogbo àtún jìgà bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì kọ̀mọ́ndà ó kọrin gbogbo àgbọ̀ nísìn Àwìyé gan ó tún kọ èmi náà ó jókòó díẹ̀ tí ń gbórin ẹ bá ní kó orin ọ̀dánù Islam kó wá sọ fún wa sẹ̀ríà àti sọ̀rọ̀ yín tipẹ́tipẹ́ a lè kọrin nínú sẹ̀ríà ẹ gbé ẹ sọ pé mo ní a lè kọrin wọ́n kọrin wọ́n jà nábì ó sì ẹ̀ńdọ́sẹ̀ ń tún kọrin Sallallahu alayhi wa sallam. ó tún sọ fún àṣàlù mi sọ pé ojú kódà ó tún ṣàdúrà fún pé máa ká Ruhul Qudus àdìbìrì ló tẹ̀lé ọ máa wí. Bàbá wa Adio. Adio. Ẹ ti wáyé òye yín. Ó sì yẹ yín. Tí yóò ní padà wá bàjẹ́. Tọmọ ájú tí yín lọ Akílápá. Bàbá wa Adio. Adio. Ẹ ti wáyé ó yẹ yín. Ó yẹ yín tí yóò ní padà wá bàjẹ́. Tọmọ ájú tí yín lọ. àwọn ọkùnrin mo fẹ́ náwó fún kúbáyàkún mo fẹ́ náwó fún wàláì mi fẹ́ dúpẹ́ ẹnu lásán tó bá bàtà Àwìyé jẹ́ àwọn tá a fèsì ẹ̀ pọ̀ ní ìbára ṣe tó dáa ẹ jẹ́jẹ́ kó mọ̀
olówó tó pọ̀ o àmọ́ jẹ́ nílẹ̀ kíkiri fún kún báyà kún mọ́júbọ̀ bàbá wa àdìo. àdìo. ẹ ti wáyé ó yẹ yín. ó ti yẹ yín. tí yóò ní. padà wá bàjẹ́ tọ́májú ti yín lọ. bàbá wa àdìo. ẹ ti wáyé ó yẹ yín. tí yóò ní padà wá bàjẹ́ tọ́májú ti yín lọ. bàbá wa àdìo. Akílágbá. ẹ ti wáyé ó yẹ yín. ó ti yẹ yín. tí yóò ní padà wá bàjẹ́ tọ́wájú ti. sírù màkìtúmí bàbá wa àdìo. ẹ ti wáyé ó yẹ yín. ó ti yẹ yín o. tí yóò ní padà wá bàjẹ́ tọ́wájú ti lọ. sírù Àjàní ẹ ò ní sanku. tọ́wájú ti lọ. Alájà ní sírù Àjàní ò ní sanku. tọ́wájú ti lọ. lókojoko àtàmọ́ ti láì lè fàjírí. àtàmọ́ ti láì lè fàjírí. kúmọ̀ẹ́kún àtàmọ́ ti láì lè fàjírí. àyìnlá àtàmọ́ ti láì lè fàjírí. Sùlẹ̀mánà bó ṣe ń dára yìí kò má ní bàjẹ́. àtàmọ́ ti láì lè fàjírí. kúnfàyà kún bó ṣe ń dára yìí àlódùn mà wá. àtàmọ́ ti láì lè fàjírí. bó ṣe ń dára yìí kò má ní bàjẹ́. àtàmọ́ ti láì lè fàjírí. kúnfàyà kúnnù bó ṣe ń dára yìí àlódùn mà wá. àtàmọ́ ti láì lè fàjírí. kọ́mándà bó ṣe ń dára yìí kò má ní bàjẹ́. àtàmọ́ ti láì lè fàjírí. bó ṣe ń dára yìí àlódùn mọ́ mi. àtàmọ́ ti láì lè fàjírí. kọ́mándà bàbá Yétúndé kò má ní bàjẹ́. àtàmọ́ ti láì lè fàjírí. bàbá Síkírà kò má ní bàjẹ́. àtàmọ́ ti láì lè fàjírí. ọmọ Síkírà kò má ní bàjẹ́. àtàmọ́ ti láì lè fàjírí. kọ́mándà bó ṣe ń dára yìí àlódùn mọ́ mi. àtàmọ́ ti láì lè fàjírí. ó dùn mọ́ mi. àtàmọ́ ti láì lè fàjírí. Ahmad Alatishe, Alhaji Ahmad Alatishe Awiye Agba. Bàbá wa Akílágbá ti sọ bẹ́ẹ̀ wípé bí wọ́n bá kó yàn níjọ́ tí wọ́n bí yàn bọ́lọ́mù bá ní káyé orí onítùmọ̀ òun náà lè padà túnra rẹ̀ kó irú bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ ń bí lónìí. Allah. ọmọ karama oníbàjẹ́ ọlànàbì gbogbo àwọn olóríire. mo kí ajá bákàrù bàtúrè dáadáa abankalaji lẹ́gbẹ̀ẹ́ yín ìràwọ̀ anábì wà ń bẹ̀. ọmọ bàbá mi ní láti Ìbàdàn kò ní bàjẹ́ ọlànàbì yóò tún máa dá sí i ọlá títóbi Ọlọ́run. olórin àgbáyé ají kọ̀mándà ẹ máa bọ̀ lọ́dọ̀ mi kẹ́ wá tẹ̀ sójú ẹ̀ ìràwọ̀ anábì bájí kọ̀mándà bá ti débẹ̀. Oya kọ̀mándà náà bá ti ṣe tán Àwíyé náà máa kọrin ìràwọ̀ anábì sì wà ń bẹ̀.